bàbá ńlá ló mọ́lẹ̀ fún yín bí lóde lọ. ẹ jẹ́ kí everybody lọ jókòó ẹ jọ ẹ bá fi wájú yẹn lẹ ẹ jọ torí Ọlọ́run ẹ jọ àwọn bá sàyẹn ẹ jọ bá fi ẹ̀rọ wájú yẹn ẹ jọ. wà á yé tí kí ló ṣe ìgbà tó wó dé ẹ wá sáfúrúfú jì kò yẹ kó rí bẹ́ẹ̀ àkójá lọ. Ọmọbọdún Sáídì Òṣùpá ó gbajúmọ̀ akọrin ọkùnrin lọ́dún Sáídì Òṣùpá ó gbajúmọ̀ akọrin ọkùnrin Ajábò. Ìtàgé pátá wá gbé sí sinimá. Iṣẹ́ tó pọ̀ nínú kéṣọ̀ náà máa ti ṣe. Ìtàgé pátá wá gbé sí sinimá. Iṣẹ́ tó pọ̀ nínú kéṣọ̀ náà máa ti ṣe. Eré ìtàgé pátá wá gbé sí sinimá. Iṣẹ́ tó pọ̀ nínú kéṣọ̀ náà máa ti ṣe. Ìtàgé pátá wá gbé sí sinimá. Iṣẹ́ tó pọ̀ nínú kéṣọ̀ náà máa ti ṣe. Why you close my eye? Why be a mentor? Iṣẹ́ tó pọ̀ nínú kéṣọ̀ náà máa ti ṣe. Ìtàgé pátá wá gbé sí sinimá. Iṣẹ́ tó pọ̀ nínú kéṣọ̀ náà máa ti ṣe. Mo ṣe ń bọ̀ wà bá àṣúyá. Mo ní àwọn ìgbà yìí mọ̀ chata. Dùgbòlùjà tábí igi ìmọ̀ rárá. Ọmọ afọdún ní ìmọ̀ orí àfọ́ọ̀dù. Ìkúlù. Gbogbo dọ́tà pàṣẹ náà sẹ́fù kárẹ̀. Ẹ̀yìn àgbàgbà nínú eléré. Ìtàgé pátá wá gbé sí sinimá. Iṣẹ́ tó pọ̀ nínú kéṣọ̀ náà bí tí ó. Ìtàgé pátá wá gbé sí sinimá. Iṣẹ́ tó pọ̀ nínú kéṣọ̀ náà máa ti ṣe. Wọ́n yẹ close wáyé wá ibi ẹ̀mẹ́tọ́. Iṣẹ́ tó pọ̀ nínú kéṣọ̀ náà máa ti ṣe. Ìtàgé pátá wá gbé sí sinimá. Iṣẹ́ tó pọ̀ nínú kéṣọ̀ náà máa ti ṣe. Wọ́n yọrí lọ́tọ̀ wáyé apá ọlọ́tọ̀ wá dúró. Iṣẹ́ tó pọ̀ nínú kéṣọ̀ náà máa ti ṣe. Ìtàgé pátá wá gbé sí sinimá. Iṣẹ́ tó pọ̀ nínú kéṣọ̀ náà máa ti ṣe. Wàhálà ẹ̀pọ̀ kọ́nà ń bá wọn fèrè sí. Ó pọ̀ kọ́nà ń bá wọn fèrè sí. Ìtàgé iṣẹ́ ńlá ni kì í ṣeré. Ó pọ̀ kọ́nà ń bá wọn fèrè sí. Iṣẹ́ ìtàgé iṣẹ́ ńlá ni kì í ṣeré. Ó pọ̀ kọ́nà ń bá wọn fèrè sí.
ọmọ ológun ajítàfà òògùn tó ṣẹlẹ̀ mọ́ṣọ́ nínú ogun lọ́la ń gbà kan tọ́gbórí ẹ̀ lọ́dọ̀ láàfin Ọ̀yọ́. ẹlẹ́yìn orí ìtàgé tó gbajúgbajà tọ́mọ ni kò bá yẹ mọ́ ládùúgbò ní gbogbo àrà kìkì oko.